Ìgbòho tó wọnú gbókìlẹ̀ yìí gbọ́n pa ẹ̀. Alárèéjọ́ àgbà nǹkan gbé nǹkan hánu lára àwọn ọmọọṣẹ́ ẹ̀ nígbà tí nǹkan faná sójú ìmọ̀ ta báwọn kan o nínú gbó. Alágbèrè tó bá gbé tó bá yè ẹja kí ẹpin á ṣeun. Yorùbá bí n bá ń bọ̀ ǹjọ́ mi bọ́yá èbó ni wọ́n wà. Ìní wá Fúlàní òun sì ní wá Láwúsá sì ní wá Yíbò èbó ni ń wà. Èèyàn jáde ọ̀fẹ̀mí ẹ̀ wéwu lọ kó àwọn èèyàn lọ́nú gbó ó sì ń wá àwọn ọmọ tí wọ́n sọnù yìí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí àtàwọn olùkọ́ wọn wípé kọ́lọ̀ jàjàǹgbara kọ́ gbà wọ́n wá ayé sì tún yí mọ́ nǹkan míì. Wọ́n ní tíátà ní í ṣe pé ń ṣe fíìmù nínú igbó ni wọ́n kàn wọ́n wá inú igbó ṣúrúṣú kan ládùúgbò ní bá ń dẹmọ ń bẹ̀ inú igbó tí a ń fi dúróònù gbé tá à ń wo gbogbo inú igbó agejù ilẹ̀ yìí ń pè ní tíátà bọ́mọ èké bá débi ẹ̀rù ọba a ní tíátà ní í ṣe kọ́ńtẹ́ǹtì ni. advice tí màá fún ẹ̀yin èèyàn rèé o pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń fẹnu àbùkù kan Sunday Igboho ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. a máa rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ Nàìjíríà yìí dàbí ẹgbẹ́ òṣèlú ni bẹ́gbẹ́ kan bá ti ń rọ́wọ́ mú ẹgbẹ́ kò fi lẹ̀ mọ́ wọ́n lẹ̀ nǹkan kan mọ́ kí lọ́wọ́ àṣẹnú gbogbo adúdú owó bọ́yọ́ la títì ní àbó ṣe nǹkan kan ni. Èmi kì í ṣe ẹni tí máa criticize èèyàn tí máa desingọ́ọ̀mù mọ́ ojú o ní téèyàn bá ṣe tó bá dáa èmi ò rí pọ́ dáa o. Tí Bọ́lá Tinubu bá parí ọdún mẹ́rin àkọ́kọ́ tí a bá gbé òṣùwọ̀n tí a bá gbé nǹkan tó ṣe lórí òṣùwọ̀n construction tó ṣe tá a bá gbé lórí òṣùwọ̀n láti gba wọn ti dá Nàìjíríà lẹ̀ ìjọba ò ṣerú ẹ̀ rí o. Èló Bọ́lá Ahmed Tinubu ti ná sórí iná táǹkùn láyé Ọbásanjọ́ $60 billion ní o kìí ṣe náírà o. Èlá fi jókèlè dẹ́ tá a fi ra òògùn ṣùgbọ́n Ọbásanjọ́ òun ṣe security ńjọ́ náà ibi tí nǹkan fi yàtọ̀ fún nǹkan nu. bàbá ń kí bàbá Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ security tí wọ́n bá láwọn kan gbóná àrírú wọn rí yóò wọnú gbótọ̀ wọn lọ a lè rírú ẹ̀ mọ́ nínú security. Lẹ́yìn ìgbà tó kù ńbẹ̀ ni security Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní mẹ́hẹ̀. ìtọ́fẹ́ járáǹkì ìjọba Tinubu yìí ó sanwó dáadáa ó sanwó fúnjọba àbílẹ̀ ó sanwó fúnjọba àpínlẹ̀ lóòótọ́ gbogbo nǹkan wọn ṣùgbọ́n tí wọ́n ń fowó ń ṣe ó yẹ ká máa rí. owó táwọn ìjọba àpínlẹ̀ sì gbà lọ́dún mẹ́ta àwọn ìjọba tó lọ́hùn láyé Buhari ọdún mẹ́jọ tí Buhari lò gbogbo owó tó san kò tó owó tí Tinubu san láàrin ọdún mẹ́ta yìí. Tinubu tó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ti fẹ́ jálé lórí tí wọ́n ti ń yáwó sanwó oṣù àwọn òṣìṣẹ́. tọ́pọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ zero allocation ẹ lọ rèé Google rẹ̀ kẹ́ẹ̀kọ́kọ́ mi lé lórí. nígbà náà wọ́n ń ṣe zero allocation tí wọ́n sọ pé ìpínlẹ̀ báyìí kò ní rówó gbà lóṣù yìí o tí wọ́n ń pè é síra wọn. pé iṣẹ́ ti ń já lọ́nu. àwa dípà ń yáwó sanwó oṣù tá à ń yáwó ṣe gbogbo nǹkan owó wọn à ń sùn wá bọ̀ díẹ̀díẹ̀. ìyẹn tún gbógun sùmọ̀mí dé yìí o. ìyẹn gbógun insecurity dé yìí o. Sunday tó gbìyànjú tó fẹ̀mí ẹ̀ lélẹ̀ tó wọnú gbó. ẹjẹ́ kíká yín o. àkáǹtì tí Sunday ní àkáǹtì rẹ̀ tíjọba gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀. mọ́kànlá tí ń bá ní owó tó wà nú ẹyọ kan nínú owó tí Sunday Igboho ní wà láwọn ò ní gbé Nàìjíríà mọ́ mọ́ fi Ọlọ́run tọ́lẹ̀ mí búra. àdúgbò owó wọn gbẹ́sẹ̀ lé ẹnìkan bá gbẹ́sẹ̀ kó ń bẹ̀ wá lọ́fẹ̀mí rẹ̀ lílẹ̀ fóńtọ̀. owó kí ń wà tó bá sọ pé owó lèèyàn wá tó èèyàn máa sọlá ni mọye mọ́tò tí a bàjẹ́ láyé ìjọba Buhari nílé Sunday Igboho ó súnmọ́ bílíọ̀nù ní ọkọ̀ tí wọ́n bàjẹ́ ọkọ̀ bíi mẹ́fà bíi mélòó tí a bàjẹ́ àwọn ọkọ̀ tútútútútútútú síbẹ̀síbẹ̀ náà ó tún sọ káàkiri. ó náà lè wà ní hòtẹ́ẹ̀lì kan máa jẹ tọ́kì kọ́ mọ̀ pé a ti kọ̀ǹtú àwọn ọmọ wọn ti wà ń bẹ̀. ẹ má fẹnu àbùkù kan Sunday Igboho ẹni tí ó bá lè ṣe ti ń ṣe ẹ fi ilẹ̀ tẹ́ ẹ bá ti lè ṣe ti ń ṣe ẹ fi ilẹ̀ ẹ má fẹnu àbùkù kan. ọ̀rọ̀ kẹ́yìn mọ̀mọ́ fẹnu pàápàá jùlọ àwọn ẹgbẹ́ tó rí bí ẹgbẹ́ míì tí àwọn àti Sunday jọ ń ṣe competition. ẹ wá o ẹ jẹ́ n ṣàlàyé fún yín ní ọdún tí bàbá Ọbásanjọ́ tó ní kí wọ́n àrẹ́sì ọ wà lára tí járáǹkì bàbá Ọbásanjọ́ ńjọ́ náà tíjọba rẹ̀ ò fi níyì ńlẹ̀ Yorùbá. Ọbásanjọ́ náà gbìyànjú ó náà ṣe gudugudu méje yàyà mẹ́fà. àwọn tí ẹ baná jẹ́ tí wọ́n gbowó ná tí wọ́n ò ṣe iṣẹ́ ná tọrọ wọn dọ̀rọ̀ EFCC tí wọ́n fi dá EFCC àti ICPC ilẹ̀
àwọn náà wọ́n tún fẹ́ di president lẹ́yìn lórí tí wọ́n ní àwọn náà tún fẹ́ ṣèjọba dandan gbọ́dọ̀ lọ́rùn àròkú sí. ẹ wá fọmọ yín kalẹ̀ wọ́n ní rárá. kò sì sí túláàsì nínú ọ̀rọ̀ nàìjíríà. níbo lẹ ti gbọ́ rí pé wọ́n jí èèyàn gbé wọ́n wà ń péjọba làwọn fẹ́ bá sọ̀rọ̀. àwọn ò bá fámìlì ẹni tí wọ́n gbé sọ̀rọ̀. ẹ rí pé lẹ́yìn ó ti mọ́wọ́ òṣèlú dání. àwọn kan ní wọ́n fẹ́ helicopter kó wọn lọ sí Kaduna, wọn ò gbàgbọ́. bálà rẹ̀ bá domi àgbọ̀n jáde ní ibi tí wọ́n wà wọn àfi bí wọ́n bá wọlé ẹ̀bẹ̀ lókù. torí àwọn surveillance yípo wọ́n sì wà láàrin wọn ò lè escape ń bẹ́ o àfi tí wọ́n bá wọlé síbi tí wọ́n wà lókù. kò sọ́gbọ́n tí wọ́n lè ta sí i. wọ́n mọ́nítọ̀ wọn látàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru. ẹ wá kó àti gbà wọ́n lẹ̀ torí collateral damage. ẹ̀mí ẹlẹ́mìí tí ń bẹ lọ́wọ́ wọn ogójì èèyàn lé tí ń bẹ ń bẹ ṣé wọ́n wàá pa wọ́n mọ́ wọn ni. ẹ má fi wá ṣòṣèlú ẹ̀yin olóṣèlú nàìjíríà ẹ̀yin nu ọlọ́run. ṣé wọ́n bí yín dáa bẹ́ẹ̀ lásìkò ológun kẹwàá pé ẹ wá kó kinní kẹwàá ẹ fẹ́ bá president ológun kan sọ̀rọ̀ head of state lẹ fẹ́ bá sọ̀rọ̀ àbí solo administrator kan àbí gómìnà ológun kan kọ́nẹ́ẹ̀lì lẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin ọ̀báraàlú sọ̀rọ̀ tí wọ́n bí yín dáa bẹ́ẹ̀. ẹ má fi wá kaskọ́ọ̀sì ẹ̀yin olóṣèlú lẹ̀ ń fi wá ṣòṣèlú. àwọn kan wà ẹ̀ka tí wọ́n propaganda burúkú ni wọ́n ní lọ́wọ́ nínú àwọn olóṣèlú yẹn wọ́n pín sọ́nà mẹ́ta. àwọn kan wà wọ́n níwà burúkú ẹ̀ ní rí lójú wọn ẹ̀ ní rí inú wa wọn. àwọn wọn mọ̀ pé tí wọ́n bá gbé èèyàn tí wọ́n bá kọ́ ọmọ sùkúù yóò dá gbogbo ìlú sí wàhálà. ayé ọmọ sọ pé ìjọba yìí ti sú wa o kinní kan ti ṣe o. àwọn oní propaganda náà àwọn ẹ̀ka kejì tọ́jú propaganda náà bá wọn gbé. àní wọ́n lọ ya àwọn ẹni ẹlẹ́ni àwọn sọ́jà Sudan tí wọ́n ń sọ̀ kalẹ̀ nínú bàálù tí wọ́n gbébọn kọ́rùn àwọn Sudanese tí wọ́n bọ́ọ̀dù flight wọ́n ń sọ̀ kalẹ̀ wọ́n yà wọ́n nù bàálù wọ́n tún yà wọ́n bí wọ́n ti sọ̀ kalẹ̀ pé ẹ wò àwọn bandits ẹ wò wọ́n tí wọ́n ń sọ̀ kalẹ̀ tí wọ́n ń gbé bàálù. ẹ̀tọ́ bá jẹ́ literate náà tí bá ń fọ́lò rẹ̀ gbogbo tí bá ń rí lórí fóònù orí ọ̀ǹtọ̀ ń ti dàrú. àwọn ní Sudan bí wọ́n ti ń ṣe bòròdò change wọ́n máa to owó lẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tí wọ́n máa de owó tí wọ́n máa fi kíní dẹ owó tí wọ́n wà nílẹ̀ tí wọ́n máa fi bí wheelbarrow tí owó wọn ò ní fálù. owó lè tó láti bí irú bí ìsójú títì ìyẹn ní Sudan bí wọ́n ti ń ṣẹ́wó wọ́n tún ya fíìmù yìí ní wọ́n tún ní ẹ̀wò owó táwọn bandits gbà ní. wọ́n lè ya nǹkan wúrúwúrú ní ìsìn kí wọ́n máa sáré ẹgbàwá ẹ̀ ní mọ kí ló ṣẹlẹ̀ why àṣà ọ̀nà ọ̀ wọ́n lè rí ibi mọ́tò kan ti ń jóná ní ìsìn kí wọ́n ráwọn èèyàn kọ́ pọ̀ ńbẹ̀ kí wọ́n ya fọ́tò rẹ̀ kí wọ́n mú pé ọ̀yọ́ again ọlọ́run yóò gbé yín láyà òkè bẹ́ẹ̀ ṣe ń tẹ́ tájẹ́ẹ̀tì yín tẹ̀ ń ní láti tẹ́ ẹ fẹ́ fi nǹkan yẹn sùn ọlọ́run wọn dá nǹkan yẹn padà sọ́dọ̀ yín. ẹ wá ṣe gbogbo ẹ wá da gbogbo ẹ̀rú olóko ò lè roko olódò ò lè rodò ọmọ sùkú ò lè lọ iléèwé mọ́. ẹ rí i pé ńgbà tá a bá sún tá a bá kàn gírí ẹ wo ohun tí ó gbẹ̀yìn ẹ̀ kí ló wá dé. ẹ jẹ́ kí Sunday ó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ibi tó bá lágbára sí bàbá ó try ní nà ó ńgbà tí èjẹ́ pé wọ́n jọ kọ́ ọmọ pamọ́ bàbá rí wọn gbà good luck bí ò sì rí wọn gbà ó tráyì wọn ọjọ́ kó wọn pamọ́ kọ̀ mọ́ bí wọ́n kó wọn sí òun náà ń wá wọn ní. tíátà ní kọ́ńtẹ́ǹtì èèyàn wọ́n mú àwọn èèyàn balẹ̀ lójú nínú igbó ọ̀tá àríbi tí wọ́n ti ń yìn wọ́n bọ̀ bí wọ́n ṣe ń dè wọ́n bí wọ́n ẹ̀jẹ̀ ń sàn bàlà ṣé kọ́ńtẹ́ǹtì náà nu pé kíkiní yìí ó lè rí ọyá ẹja yìnbọn mọ́ra yín lẹ́sẹ̀ àbí kó lè bá a rí ṣé kọ́ńtẹ́ǹtì náà wọ́n fi yún un ṣe odidi ẹ̀mí ẹnìkan gbẹ̀mí rẹ̀ lẹ́pẹ́ ọyá wá yìnbọn mọ́ òun kẹ́ẹ̀fọ́ ṣe kọ́ńtẹ́ǹtì. níjọ́ tí àwọn Oòduà náà tí wọ́n ń lo dọ́là lọ́wọ́ gbogbo ń tọ́ bá lòun ó di Oòduà lọ́wọ́ ń jọ́ náà àwọn OPC àti ti bàbá Fáṣẹ̀hùnì àti ti Gani Adams ní Oòduà ó tó di wípé ó tó bí oríṣi mélòó nìsín bí ilé kan bá ń jó lọ́wọ́ panápaná ní ẹkíìpù ilé ẹ̀gbẹ́ rẹ̀ ilé tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ̀ fi omi sí kí náà mọ̀ bá a débẹ̀. ọ̀rọ̀ ti Sunday bàálù tó ti fò ní tọ́lọ̀ ń bá lòun ó fi hàn nígbà tí ò ti lè kú níjọ́ táwọn DSS lọ lé ẹ̀ tí wọ́n yìnbọn ọ̀pọ̀lọpọ̀ bàtálíọ̀nù sọ́jà lórí ẹni oró kan tí wọ́n kó lọ bá. kì í ṣe pé ọ̀lágbára láti gbèjára rẹ̀ ó ní tọ́ bá àwọn ọmọọṣẹ́ rẹ̀ ṣẹ́ńjọ́ ẹnìkan gbọ́dọ̀ yìnbọn o ọwọ́ ọ̀yún lásán pé ó yìnbọn bí à ń bá pọ ọlọ́pàá kan lásán sọ́jà méjì ni wọ́n pa nílùú kan láyé Ọbásanjọ́ ni wọ́n lọ jẹ̀lú run ẹ lọ gúgù rẹ̀ ẹ lọ béèrè nílẹ̀ Ìgbò ni wọ́n pa sọ́jà méjì Ọbásanjọ́ ní kí ló ṣubú tẹ̀lú yìí
ó sì ti di alágbádáǹgbà náà lórí olóṣèlú ni wọ́n lọ jẹbẹ̀rún wọ́n ń fi bẹ́ẹ̀ pìtàn báyìí ni òun náà bá ṣe bí ẹlẹ́ran aránjọ́ náà tó yìnbọn pa ò tí sọ́bàjà kan balẹ̀ àbọ́lọ́pàá kan bá balẹ̀. ọ̀rọ̀ nàìjíríà kó kọ́ńtẹ́ẹ̀tì ntí kálukú bá ní ni kó gbé jáde ẹ sọ̀pọ́ọ̀tì ara yín bọ́ bá ṣe pé àwọn Gani Adams lè fẹ́ tẹ̀lé gúrùpù wọn tẹ̀lé wọn ẹ wo sẹ́tàwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti tèkó ń ṣe ẹ wòye èèyàn tí wọ́n ti rescue tí wọ́n ti gbà á lẹ́nu igbó òṣèlú ni kò sí nǹkan mi mò ń fún yín 100% assurance pé tá a bá dìbò lénìí tí wọ́n kéde lénìí ọpẹ́ tán láàrin oṣù kan yóò tó máa ṣe wùdùwùdùwùdù lẹ́yìn èèyàn ẹ̀ ní gbọ́n kankan mọ́ olóṣèlú ń bẹ̀rù pé bàbá ní kí wọ́n lọ gbégbèsè ní ìsìn wọn ò ní dìbò fún wa kí ni ìbò ọ̀rọ̀ sòrè sọ lásìkò òṣèlú pàápàá jùlọ lásìkò tí bò bá ń bọ̀ advice lásán nìyàwó Tinubu fún àwọn èèyàn wa ní ẹgbàá wa ó ti ní wọ́n máa ta kéńgbé àkà àti àgbàdo ló ní wọ́n máa sun ó ní wàá lọ yẹ̀kọ́ sọ tó kó pé wọ́n máa so lóṣó ni ó ní owó kéékèèké wà tíjọba lè pèsè fáwọn èèyàn tí wọ́n ó fún wọn tí ò ní jẹ́ ẹ̀yáwó tí ò ní jẹ́ owó yíyá tí wọ́n sì lè fi ṣe nǹkan kan ẹ bá mú 100,000 lọ yóò ra àgbàdo yóò yẹn lóòótọ́ bẹ́ẹ̀ bá mú 200,000 lọ yóò rẹwà yóò ra epo yóò sì ra dògán yóò dín àkàrà ìbọn bá mú 100,000 lọ yóò sì pọpọ́ fúnnú ẹ yóò bá ṣe kàn náà kọ́ ni ọ̀tá ìgbàgbọ́ tóbìnrin ti ń sọ̀rọ̀ ni pé ọwọ́ tó bá dilẹ̀ ilé ìsúnmọ́ wáṣẹ́ fún.